àwọn lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o àwọn lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o ibi tó bá gbà la máa gbà o ibi tó bá lọ o la máa lọ wèrè la fi ń wò wèrè wèrè la fi ń wò wèrè gègédì Jésù la fi ń wò wèrè Jésù la fi ń wò wèrè ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ wò ó Lizozo did not settle for less òótọ́ ni ẹ̀yin ni you understand màá láyé yín lẹ́nu ẹ̀yin tẹ́ bá sọ pé Lizozo settle for less orí yín ò pé ó yẹ kí Queen Mother kó lọ ṣe kí ni kó lọ wo Lizzy kó máa kọ́ àtàrà Lizzy ló yẹ kó ti kọ́ bóun ṣe máa rí ọkọ Lizozo kò settle for less ẹjọ ṣe rí number one àrífín tẹ máa rí Bọ̀dá Láti fín lórí social media ìyẹn ni ò fẹ́ yé mi ẹ ti gbàgbé pé Bọ̀dá Láti is a trillionaire ní orí social media ẹ ti gbàgbé pé lówó ju all the husband of gbogbo celebrity combined together bẹ́ẹ̀ ni Bọ̀dá Láti gbóyìnbó ó kàn pretend ni o Cambridge ló ti kàwé wọ́n ń pèèyàn ní engineer ẹ mọ school tó lọ ni ẹ mọ ibi tí Ìṣọlágbé tó ti lọ mú ọkọ ẹ ni ẹ gbóyè tó sọ pé òun sọ ni ó ní 100,000 ló ná béèrè 10 billion ló ń gbélẹ̀ àtàrà Ṣọlápé ló yẹ kí gbogbo wa ká ti kọ́pì bó ṣe ń já ọkùnrin gbà Queen Mother ṣọkọ ló fẹ́ yẹn ṣé pọ̀lọ́ kò kàwé kò lọ school kò níṣẹ́ lọ́wọ́ kò ní anything kí ni pọ̀lọ́ ni ẹ wo nǹkan adúrú nǹkan tí Bọ̀dá Láti ní tó ti gbé ṣe nílé ayé kéèyàn máa mú pàràgà kiri kì í ṣojú lásán ṣé pọ̀lọ́ ò lè mú pàràgà ni ó yá kán wá ṣe competition pàràgà kan gbé Bọ̀dá Láti sílẹ̀ kan gbé pọ̀lọ́ sílẹ̀ Bọ̀dá Láti máa parí bí ó rí máa gbẹ wọn máa shut down ni ẹ sọ fún Queen Mother yín ẹni kó wá kọ́pì bó ṣe ń já ọkọ gbà ẹni yára lògùn gbé ìnáwó fi ọ̀rọ̀ yìí ṣe instead of kí Queen Mother kó já Bọ̀dá Láti gbá ó ń kọ́ Fọlá bó ṣe ń ṣe fíìmù àwọn tó dẹ̀ wà mọ yìí Bọ̀dá Láti wọ́n ti já gbà pàápàá àbẹ́ ẹ̀ rí ògo máma kan lẹ́sẹ̀ máma kan Queen Mother settle for less bẹ́ẹ̀ ni lórí eléyìí tó wà nílẹ̀ Queen Mother settle for less ṣerú èèyàn pọ̀lọ́ yẹn ìwádúró ọkọ̀ tó níbẹ̀ Rolls Royce G-Wagon Bentley ṣé kí máa kà á lọ Ferrari ṣé irú èèyàn tí Queen Mother yẹ kó fẹ́ àbí èèyàn téèyàn máa gbé mọ́tò sí nídìí Queen Mother Ọlọ́run ẹ já rárá ẹ lọ kọ́ bó ṣe ń já ọkùnrin gbà kẹ̀dẹ̀ tó lọ kọ́ bó ṣe irú ọkùnrin tó ń já gbà látara Ṣọlápé ẹ já rárá ẹ wá lọ settle for less nínú gbogbo ọkùnrin ṣé Pọ̀lọ́ ló yẹ kí Queen Mother lọ settle for kí ni Pọ̀lọ́ ní who is Pọ̀lọ́ what is Pọ̀lọ́ who is Pọ̀lọ́ ká ló mọ orúkọ ẹ ní nílé aláró Paul Okoye who is he ẹ Google ẹ ta ló ń jẹ́ Pọ̀lọ́ kí ló gbé ṣe ẹ Google orúkọ Bọ̀dá Láti Google máa gbé jáde báyìí pé ajagun gbalẹ̀ confam kì í ṣe pé kínní Queen Mother Ọlọ́run I don't know ẹ nídìí ó yẹ kó dá yín dùbúlẹ̀ báyìí kó fi yín dáadáa because you kì í ṣe pé kéèyàn lẹ́nu belebelebele àbí kéèyàn wá sexy èèyàn tún gbọ́dọ̀ mú àwọn nǹkan kan mọ́ ẹ padà wá sọ́dọ̀ Ṣọlápé ẹ kàn lọ settle for less ẹ lọ settle for less kí ni Pọ̀lọ́ ní ẹ lò ló wà lọ́wọ́ Pọ̀lọ́ àmọ́ kò sí celebrity tó mọ̀ àgbórúkọ Pọ̀lọ́ rí kò sí nǹkan kan tó gbé ṣe nínú ayé kí ni gbogbo network Pọ̀lọ́ pátápátá 3 figure ló ní bẹ́ẹ̀ ni 3 figure tẹ́ bá máa wo gbogbo network kẹta gbogbo nǹkan tó ní 3 figure lẹ máa mú jáde tó bá máa pé $1,000 aṣọ pẹ́ lọ́wọ́ náà kò lè ju 750 lọ ẹ wo Bọ̀dá Láti bó ṣe ń ṣí estate sórí omi sórí òkun káàkiri bó ṣe ń wa caterpillar káàkiri bó ṣe ń mú para tẹ́lẹ̀ yóò bá jẹ́ ọkọ ẹni a sì jálé ẹni kì í ṣe pé kínní
tí ò bá jẹ́ ọkọ ẹni ó yẹ kó jálé ẹni. Òdìdí queen mother wọn á pè yín queen mother wọn fi yín gbújọ ìyàwó jì lè gbadìyẹ ẹ̀bùyàn tẹ wá lọ sẹ́tù. Shame queen mother, your shame dey catch me. Ìyàbọ̀ your shame, I am ashamed of you because bọ́dà láti tóbìnrin kò lọ́nà tó sọ pé tẹ́lẹ̀ yóò bá jọkọ ẹni ajálẹ̀ ẹni, tóbìnrin kan lòdó tó yọwọ́ ọṣẹ pé ọmọ dúró tán ni, fine boy looking sexy ni, fine boy no brain ni. Ẹ rò pé easy kéèyàn má lọ́pọlọ ni? Ẹ rò pé easy kóbìnrin? Queen mother ló kẹ́rù ẹ̀ lọ sílé Pọ̀lú, bọ́dà láti ló kẹ́rù ẹ̀ lọ sílé Lizzy. Ṣé ti rí yàtọ̀ tó wà ń bẹ̀? Ọkùnrin tó kó ẹrù ẹ̀ tó fi gbogbo fámílì ẹ̀ lẹ̀ torí ebi tó lọ kó bóbìnrin. Ṣebí irú ọkùnrin yẹn ló yẹ kí queen mother fẹ́ rú ẹ̀? Queen mother ló settle for less now. Bọ́dà láti ò ní mọ́tò, kò nílé, kò ní nǹkan kan, ebi ń pa àwọn fámílì ẹ̀ ní kó tó kẹ́rù. Wọ́n ní Ghana must go gan-an fi ṣí ẹrù bọ́dà láti lélẹ̀ Lizzy. Àtijọ́ tó dẹ̀ ti wà ń bẹ́ẹ̀dẹ̀ rí ọkọ̀ Lizzy lòun wọ̀, kò ra ọkọ̀. Lizzy ló gbé ọ́fíìsì fún tó ṣàdẹkọrétì gbogbo ẹ̀. Aṣọ àwọn bàmí tó ti kú, dànsíkí àwọn bàmí náà máa tà fún wọn tó máa gbé wọn bọ̀. Bọ́dà láti ò tiẹ̀ wọ dànsíkí yẹn mọ́. Mọ́mí a fẹ́ jẹun ni, a fẹ́ rọrùn iléyá. Ẹ wá wéyàn tí Ìyábọ̀ lọ sẹ́tù, wọ́n á pè yín queen mother for what? Ẹ fọ́ ọ̀dọ̀ àǹtí mi o tó yẹ kẹ́ máa wọ́ náà bẹ́ẹ̀ ṣe máa já láti gbà. Kẹ́ máa wọ́ náà bẹ́ẹ̀ ṣe máa já láti gbà. Obìnrin alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin. Ẹ wá mú Fọlá mọ́ra, ẹ̀yin kọ́ bọ́ ṣe ń ṣe fíìmù. Ṣé nǹkan tó yẹ kó kàn yín kú nìyẹn queen mother? Ṣé nǹkan tó yẹ kó kàn yín kú? Báwo lẹ ṣe máa jẹ́ kí irú láti tó ń gbá àwọn ẹ̀wà láti orí ẹja kó escape mọ́ yín lọ́wọ́? Ṣèbọ́n sọ pé sharp shooter ni yín. Ibi tó yẹ kẹ́ ti display skill yín nìyẹn náà. You settle for less. You settle for less. Ẹ rí pé kò sóbìnrin kankan tó ń bá Lizzy ju bọ́dà láti. Níbo? Ọlọ́run má jẹ́. Ta ló fẹ́ dù? Wọ́n ní egungun ẹja tó máa háyàn lọ́fun. Igi eléèrà ta ló fẹ́ gbé sílé? Ọ̀lẹ ọkùnrin tí ò lè ṣiṣẹ́. Ọlọ́run má jẹ́. Ẹ rí pé wọ́n fìtì ara wọn ni, wọ́n compensate ara wọn dáadáa. Ọmọ jágbà àtèèyàn tó jágbà. Wọ́n ti jára wọn gbà kó tó di pé wọ́n realize pé kí la tara bọ̀ yìí. Torí ẹ̀ ni wọ́n ṣe kúkú máa ṣe wèrè. So ẹ má máa sọ pé Lizzy settle for less. Bọ́dà láti ò kéré inú ayé náà. Bọ́dà láti àti Dangote báyìí wọ́n jọ ń fọwọ́ wẹ́wọ́ ni tọwọ́ fi ń mọ̀. I cannot even say that with a straight face. Ọlọ́run dáríjì mi. Wọ́n jọ ń fẹ́. Tí Dangote ò bá rí bọ́dà láti kò lè kọ́ refinery yẹn. Ẹ lọ máa wádìí. Tí Dangote ò bá rí bọ́dà láti gbogbo ṣúgà tó ń kó wọlé yẹn cement níbo ló ti fẹ́ kó wọlé? Who is Dangote? Who is even Tinubu níbi tí bọ́dà láti wá? Who is Wike? Who are all these people? Ó ní mo ń sọ ẹ̀dẹ̀ ń pè yàn kan ní queen mother. Ó wá jẹ́ kí ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ bẹ́ẹ̀ yẹn kó lọ just like that. Ẹ máa bá Ìyábọ̀ sọ̀rọ̀. Wọ́n kàn settle for less ni. What does Polo have to offer? Nothing. Òun ni music manager àwọn Tiwa Savage àbí àwọn P-Square. Is a legend. Ṣé èèyàn la fẹ́ jẹ ni? Ṣé kí náà porúkọ ẹ̀? Ṣé Polo ṣó ní owó lọ́wọ́? Kò ní. Péyàn jẹ́ legend yẹn ò sọ pé kíní o. Ṣó lè sọ òyìnbó? Kò lè sọ. Ṣó ní ilé gidi? Kò ní. Ẹ wá lọ settle fún Polo. Event wo ló ń lọ? Gbọ́ nǹkan tí Davido sọ papọ̀ lónìí. Ní wedding Davido. Ó ní the first million tó máa kọ́kọ́ make. Ó ní Bọ̀gá Polo ló jẹ́ kó make. Èèyàn tó introduce Davido sórin ilé ni Polo ni. The all-rounder, all the world legend. Ẹ jọ̀ọ́ bá mi mú achievement bọ́dà láti jáde. Wọ́n béèrè lọ́wọ́ àti Ṣọlá pé ta ló ti help? Ó lóun fọkàn lọ́wọ́ sókè.
wọ́n ní èèyàn mélòó ti dèèyàn mélòó ló ti help ó ní ọkọ of course Obama máa help ọkọ ẹ ò bá jẹ́ kẹ́ ìwọ ló máa help ẹ ẹni tó bá gbé wèrè rẹ̀ wá ló máa gbé wèrè lọ bẹ́ẹ̀ ni ẹni tó bá rugi oyin ìwọ ti rugi oyin bẹ́ẹ̀ ni ìwọ ó ti ṣì fẹ́ because gbẹ̀wù dání ló fẹ́ náà èèyàn ọkùnrin tí ò lè san 1 naira òun ló ń bú Fọlá pé Fọlá ò lè san 1 naira di 2 naira òun ló dẹ̀ gbé Ghana must go lọ́lé obìnrin no be juju be that òun ló dẹ̀ gbé Ghana must go torí ebi ọlọ́run má jẹ́ ń jẹun lọ́wọ́ ọ̀tá mi lọ sílé obìnrin a whole provider ó déyàn tó ń provide fún Bọ̀dá Láti àti homeless man kò sí yàtọ̀ torí tí Lizzy bá fi ẹrù wọn sọ̀kò sójú window báyìí ibo ni Bọ̀dá Láti fẹ́ padà sí ojú títì abẹ́ bridge àbí ṣé mo parọ́ that is why Bọ̀dá Láti can never complain yes ma ní ó yá kúnlẹ̀ sí bẹ́yẹn yes ma ní bíire ibo ló fẹ́ sùn ó ṣáà wà ń bẹ́ẹ̀ let my people go like a mannequin ẹ lọ pé dádì yín wá dádì mọ̀ mí ń gbé yín ó yẹ bá mi jókòó sí ṣọ́ọ̀bù mò ń bọ̀ mo fẹ́ lọ sáré lọ gbajà kan lọ́wọ́ àwọn èèyàn kan ó yẹ bá mi gun katapila yẹn lọ èèyàn tó yẹ kó fi ṣiṣẹ́ onítọ̀hún kò wá ẹ̀yìn ó yẹ lọ wa katapila yẹn bẹ́ẹ̀ ni ó máa ṣerú obìnrin kú ni ó máa ṣerú obìnrin kú ni. Go and carry your child. Lizzy ló jẹ gbogbo ẹni tó sọ bẹ́ẹ̀ yà senseless yà senseless. Ta ló ràn lọ́wọ́ Ṣọlá pé ta ló ti ara ẹ̀ dìde sórí tó bá sọ pé ta ló ti ara ẹ̀ dìde mo tẹ̀ rò pé òkè sórí nǹkan tí òkè kọ́kọ́ yé mi ni pé you don't always understand questions o ò lè comprehend Ọlọ́run ló mọ bí àwọn èèyàn tó sọ pé ò lọ school wọ́n mọ̀ nǹkan tó ń sọ because passage tó bá ka passage tó bá sọ pé answer the question that pertain to that passage ò ní lè answer ẹ̀ náà from the passage answer this question wọ́n ní ta ló ti gbà fà lọ́wọ́ sókè ta ló ti ara ẹ̀ dìde at least wàá tẹ̀ ṣe sọ pé Àríkẹ́ olóko ẹ̀ just imagine normally in a normal setting ṣó yẹ kọ́kọ́ ẹ̀ ti ara ẹ̀ dìde ni ó dẹ̀ ń sọ pé billionaire ní Bọ̀dá Láti no be juju be that. ó ní Ọ̀yọ́ estate èèyàn tí ò lè dìde tó jẹ́ pé ìwọ ló ṣe wàá fà lọ́wọ́ sókè ní Ọ̀yọ́ estate ṣé níbi ṣọ́ọ̀bù pàràgà tó ti mú pàràgà yẹn náà ló ti ń yọ estate tó bá tẹ̀ sọ pé Àríkẹ́ ó sì fara pẹpẹpẹpẹ dóònà àárí difference nínú ayé Àríkẹ́ o torí tó bá tẹ̀ sọ pé fún yín lẹ́ran ẹ máa jókòó ẹ̀ lẹ́ni 20 years kéèyàn fi sí gbà àwọn ọmọ Ìgbò tó máa ń lọ sẹ́kọ̀ọ́ tó máa ń jẹ́ pé trailer náà fi ń rúwà sẹ́kọ̀ọ́ yẹn tó bá ti ta pure water báyìí within 2-3 months wọ́n ti gba ṣọ́ọ̀bù tiwọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní live Àríkẹ́ 20 years ló fi sin gbà ó bímọ síbẹ̀ ó fẹ́ ọkọ ńbẹ̀ ó sì wà ńbẹ̀ kò lè sọ pé nǹkan báyìí lèmi náà ti gba freedom tọmọ bá lọ tiẹ̀ lọ 4 years kọ́ lọ mọ́ fi máa ń kọ́ télọ̀ Nàìjíríà nígbà yẹn ni mi ti ẹ̀ràn tí ṣe 3 or 4 years àbí kó kọ́ hairdresser lẹ́yìn 4 years ó sì dọ̀gá rẹ̀ a lọ sí shop 20 years Àríkẹ́ ó gbó sínú ilé Lizzy ó gbó sínú ṣọ́ọ̀bù Lizzy ó tún bímọ ọmọ ẹ̀ náà tún ń sin gbà nínú ṣọ́ọ̀bù Lizzy a ní ẹ̀ lè lọ mọ́ wọ́n ní ta ló gbé dìde ta ló ti tara ẹ̀ dìde ó ní mẹ́nìmẹ́nì ó ní ọkọ ẹ̀ ó máa tara ẹ̀ dìde the same ọkọ tó sọ fún wa pé trillionaire ni wípé Tinubu combine with Dangote wọn ò lówó tó wèrè ló pe èbò wèrè ló pe wá rẹ̀ ṣé wèrè ló pe wá àbí kí n ṣe Bọ̀dá Láti orí ẹja àtẹnu.com èmi ò bú yín o gbẹ̀mí ṣáà sọ fún yín pé ẹ má máa sọ pé kínní Lizzy ò settle for less nǹkan tó yẹ tó tọ́ sí tó tọ́ sẹ́lẹ̀ dáì náà ló settle fún bẹ́ẹ̀ ni àbẹ́rẹ́ alùbáríkà lára Bọ̀dá Láti rí lójú inú nìyẹn alùbáríkà kún ara ẹ̀ gan àbẹ́ẹ̀rí ilé obìnrin ló ń gbé mọ́tò obìnrin ló ní ok nǹkan tó sọ pé ó fi fa ọkọ ẹ̀ lọ́wọ́ sókè gan ṣebí kálọ̀tù tó parọ́ fún wa pé Bọ̀dá Láti ní by now ó yẹ kí kálọ̀tù yẹn ti di ẹ̀rẹ̀kẹ́ dí gẹ́gẹ́ kó ti dàbí ti Ọlá of Lagos Bọ̀dá Láti wọ́n lójú títì lẹ́ ń gbé banners kí ni iṣẹ́ kan pàtó tí Bọ̀dá Láti ń ṣe site supervisor that is it gbogbo irọ́ tó pa
ó fà á lọ́wọ́ sókè nìyẹn tí ò lè dá dúró. Ọkọ ẹ ló ń gbé kiri, òun kò fúnra rẹ̀ ra àwọn mọ́tò fún ààrẹ. Ṣé mọ́tò tó ti rà kó tó di pé láti ṣe kinní. Ilé tó ń gba àwọn boyfriend ẹ wá náà lẹ tó jọ sùn ti jọ fẹ́ra yín sínú ẹ̀. Go and carry your child. Àbí child náà. Kò kàwé, kò ṣe nǹkan kan. Ìwọ́n ló fa láti lọ́wọ́ sókè, a máa rí yàtọ̀. Tó sún ọ̀pọ̀ fà lọ́wọ́ sókè àbò tún sọ ọ́ dẹdun arinlẹ̀. Ó tún sọ ọ́ di ẹdun arinlẹ̀. Wẹ́n náà nǹkan tó ṣe kinní lóyò, nǹkan tó jẹ lóyò mi ò pìtì bọ̀dá láti. Wọ́n náà bá ti ń wá àtẹnú kiri. Gbogbo ejò jíjẹ ni. Tó bá tún wá gbé ẹja owó náà tó kó wà poisonous tó máa ń wú lọ́rùn yẹn. Tó máa ti wá gbé mi. Tán sọdá sàn, wọn ò ní ìdíbìtì. So má tẹ̀ wá sí bíbá ẹ̀ kó máa fi anything compare anything pé ò settle for less. Gbogbo ayé ló mọ̀ pé ò settle for less. Ìwọ náà ti wọ oko tó mọ̀ náà. Ìwọ náà ti wọ bẹ̀ tán kó tó mọ̀. Bẹ́ẹ̀ mo ṣe sọ pé tó bá ti dọ̀rọ̀ ọkùnrin, ẹ̀yin obìnrin ẹ ní sùúrù dáadáa. Ẹ má sọ pé bí butterfly ṣe wà nù tọ́mì yín, bẹ́ẹ̀ lẹ ṣe fẹ́ pọ̀ lọ ṣe marriage. In fact, tó bá máa take 6 months, 1 year, 2 years láti fi wà sure pé this is the person. Àwọn signs kankan wà. Ó ti rí ọkùnrin tó ti fẹ́ yàwó ẹlẹ́kìnní, ẹlẹ́kejì, ẹlẹ́kẹta, kò sí nǹkan tó fẹ́ lọ ṣe ń bẹ̀. Tó bá tẹ̀lé pé ọkùnrin tó lówó lọ́wọ́, tó jẹ́ pé àwọn ṣífù yẹn tó ní business oríṣiríṣi, tó ní ṣẹ̀mọ̀, tó wà connected àti ẹ̀gbọ́. Ọkùnrin tí ò lówó lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ló tún fẹ́ bọ́, kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀? Torí ẹ̀ ló ń ṣe Ọlápẹ́wádé yàn tó ń explain. You go dey explain tire. Tó bá fẹ́ ṣípù tó ti fẹ́ yàwó kíní tó ní owó lọ́wọ́ tó ní business, tó yẹ pé gbogbo ẹnu tó fi parọ́ fún wa pé láti ó ní kálọ̀tì, ó ní kíní kan, ó ń talẹ̀, ó ń talé, ó ń ṣe kíní kan àti ẹ̀gbọ́n. Tó bá yẹ pé nǹkan bẹ́yẹn ni, ó láti ò ní nǹkan kan náà, ṣe bí Lizzy ló ń bọ̀. Tó bá yẹ pé láti ní nǹkan kan, Lizzy will understand kíní kan. Ní pé sórí ilẹ̀ Yorùbá, you are easy, they can read you like an open book. Ọmọ Yorùbá, ara nǹkan tí ò yé ẹnìyẹn kì í ṣe pé kí wọ́n máa ṣèdè wa o kì í ṣe ọmọ Yorùbá by blood. Ọmọ Yorùbá máa mọ̀ pé ilé tọkùnrin bá wà, tọkùnrin ibẹ̀ bá tó tọ́, o ò ní máa ṣe wèrè tó ń ṣe lórí social media lójoojúmọ́, kò possible. Tí baálé ilé bá wà, tó bá yẹ pé òun ló ń sanwó ilé, sanwó oúnjẹ, ṣe gbogbo nǹkan nù ilé, wọn ò tó bẹ́ẹ̀, wọn ò bí ẹrẹ kó máa ṣe gbogbo wèrè tó ń ṣe pé fọmọ tó ń ṣe pé fáwọn èèyàn tó fẹ́ para ẹ̀ sórí social media tó tọ́jú ilé tó tọ́jú ọmọ. Ó tó bẹ́ẹ̀. But torí pé, we understand as they go. So, settle for less. Má jẹ́ kan downgrade ẹ̀. Settle for less. Nǹkan gangan tó yẹ, tó tọ́ sí ẹ, gan ló settle for. Ṣé o ti gbọ́? Ṣọlápẹ́. Queen Mother gangan ló settle for less. Àbórí. She settle for a legend. So she settle for less. But you settle for somebody. Nǹkan tó tó ẹ gbogbo, nǹkan tó tọ́ sí ẹ. Bẹ́ẹ̀ ṣe máa bára yín kú nìyẹn. Jọ̀wọ́ má fi láti sílẹ̀ o. Ẹ gbọ́dọ̀ bára yín dalẹ̀. Bẹ́ẹ̀ ni. Kò jẹ́ bó ṣe jẹ́ èèyàn méjì àmàlà. God bless you. Have a wonderful day. Bye.